Ìgàngán ni bàbá wa ṣí Sunday Igboho Adéyẹmọ wọ́n ti wà ní ìlú Ìgàngán. Gbogbo àwọn Fúlàní yẹn pátá dẹ̀ ni bàbá ti ń lé kúrò nínú ìgboro Ìgàngán. Ẹ máa wo ìlú Ìgàngán la wà yìí. Bàbá wa sọ pé no more Fúlàní action ti bẹ̀rẹ̀ nìyẹn ní ìlú Ìgàngán la wà yìí. Bàbá ti lé everybody àti Fúlàní o wọ́n ti lé gbogbo wọn náà ti lé lọ. Ìlú Ìgàngán náà sì la wà yìí báyìí. Gẹ́gẹ́ tí bàbá ṣe kúrò lọ́dọ̀ kábíyèsí tó dẹ̀ ti béèrè ọ̀dà lọ́wọ́ kábíyèsí gbogbo àwọn Fúlàní yẹn pátá ni àwọn boys ti lé kúrò nílùú Ìgàngán báyìí right now. orí o dẹ̀ mọ́ ti dúró bí 6 million ẹ bá sọ́kàn o kọ́kẹ́ o. ẹ sọ̀rọ̀ tó kù inú ilé ìnáwó ti gba 6 million lọ́wọ́ ẹ̀ ní ọ̀gá tí gbogbo olóyè òde. Ọ̀rọ̀ ni ẹ ti ń gbọ́ lẹ́nu àwọn ará ìlú gbèlú Ìgàngán ní ìlú Ìgàngán nínú pàlàpàlà uncompleted building tí àwọn ajínigbé Fúlàní bòròró tí wọ́n ti ń gba owó lọ́yàn tó tún máa pààyàn níbẹ̀. Inú building náà ni